These are papers, don't have big bells. Okay, till you buy what till about one city paper in Jera. Only pay Bible in encyclopedia. That's about Boju Christianity. Ó tún lè pé lọ́rọ̀ Ọlọ́run. Eléyìí tó wá ń sọ fún ẹ lójoojúmọ́ ńkọ́. Kí la fẹ́ gbé àlá tí mo lálàá rí? It's a book. And even Quran is a book. And when you look at Genesis 1, ṣé ìwé kan wà tọ́lọ́run gbé fún wa? He only gave us law. That's Exodus 20. That's the law he gave to us. Then tó bá fẹ́ mọ̀, okay, wọnú Bíbélì ìwé yìí sì. Wọ́n sọ̀rọ̀ nípa bí àwọn ọmọ Lọ́ọ̀tì ṣe bá Lọ́ọ̀tì sùn. Ṣé ìyẹn kàn mí ṣá? Kò kàn mí o. Ta ló Ọlọ́run, ta ló tọ́lọ́run, ta ló ṣe gbogbo ẹ̀. Ìyẹn ò ṣe ẹni àráyè ni. Níṣẹ́ lọ́wọ́. The bottom line of all this criticism is just we are jobless. Kẹ́nìkan wà l'Amẹ́ríkà ń sìn tó ní ta lọ́lọ́run ní California ní Texas. Kò sẹ́lẹ̀ tó kàn anybody. Ṣé bí díẹ̀ ló fi sọ? Everybody ló ń tiẹ̀. So gbogbo à ń gbé lọ sẹ́wọ̀n. Yes, gbogbo ẹ̀ wasting of time. Ó bà wá lórúkọ jẹ́. Kò sí nǹkan tó wà ní ẹ̀ kò sí nǹkan. Ṣé báwọn Muslim ti ya ní Kaduna wọ́n ti ya Bible wọ́n ti fi nù dírí náà. Muslim ní Kaduna ó ya Bible ó fi nù dí. Nígbà tó dẹ̀ fi Bible yẹn nù dí, ìdí ẹ̀ jóná, ibẹ̀ ló bá kú. Okay, because ó fẹ́ humiliate ọ̀rọ̀ Ọlọ́run pé ṣe bí Bible ṣe ń ṣe but ìdí ẹ̀ jóná. Àwọn tó ń gbé mọ́tò ní December tó ń lọ sí Mẹ́kọ kí náà wà lọ síbẹ̀. Ṣé ọ̀bọ̀ ni wọ́n ní? Ṣẹ́yìn kì í lọ Mẹ́kọ ní sà. Kí ló fẹ́ lọ ṣe? Ó sì kankan tó sọnù lọ́wọ́ mi dáhùn wà lọ síbẹ̀. Àwọn tó wà ń bẹ̀ ń jalè, wọ́n lu jìbìtì, wọ́n gbé ìyàwó níyàwó lọ. Ìgbẹ́kọ̀ dàbẹ́ ni ló lọ Mẹ́kà tó mú kó lè dání. Ó mú kó lè dání, ó mú gbàdí dání, dẹ̀nu dẹ̀ tó mú dága ẹ̀ dání, dága tí àwọn mọ́là mú dání, ó mú dání lọ sí Mẹ́kà. Ó fẹ́ lọ gún Mohammed ni. Àbí Ráyọ̀ ti fẹ́ ṣẹlẹ̀ ńbẹ̀. Dẹ̀mọ́ kó lè tó mú dání, àbáròbìnrin tó rìn rádaràdà ní ẹgbẹ́ ní hòtẹ́ẹ̀lì bí tó bá wà. Agunmọ́lẹ̀. Ẹ̀sìn ogun lẹ̀sìn Ọlọ́run. Ẹ̀sìn Ọlọ́run ni ìfẹ́. When you love your neighbor as yourself, you cannot fight anybody. But àwọn èèyàn ò nífẹ̀ẹ́. Ìfẹ́ ni ò sí. Ó ní ìfẹ́ ni àkójá òfin. When you look at 1 Corinthians 13, verse 13, only he created these three things: faith, hope, and what? And love. But the greatest among these three, ta ló Ọlọ́run, ta ló tọ́lọ́run, ta ló ṣe gbogbo ẹ̀. Ìyẹn ò ṣe ẹni àráyè ni. Níṣẹ́ lọ́wọ́. The bottom line of all this criticism is just we are jobless. Kẹ́nìkan wà l'Amẹ́ríkà ń sìn tó ní ta lọ́lọ́run ní California ní Texas. Kò sẹ́lẹ̀ tó kàn anybody. Ṣé bí díẹ̀ ló fi sọ? Everybody ló ń tiẹ̀. So gbogbo à ń gbé lọ sẹ́wọ̀n. Yes, gbogbo ẹ̀ wasting of time. Ó bà wá lórúkọ jẹ́. Kò sí nǹkan tó wà ní ẹ̀ kò sí nǹkan. Ṣé báwọn Muslim ti ya ní Kaduna wọ́n ti ya Bible wọ́n ti fi nù dírí náà. Muslim ní Kaduna ó ya Bible ó fi nù dí. Nígbà tó dẹ̀ fi Bible yẹn nù dí, ìdí ẹ̀ jóná, ibẹ̀ ló bá kú. Okay, because ó fẹ́ humiliate ọ̀rọ̀ Ọlọ́run pé ṣe bí Bible ṣe ń ṣe but ìdí ẹ̀ jóná. Then agbára tó sọ̀kalẹ̀, that's to say ojú Olúwa ń bẹ níbi gbogbo. Aṣẹ́wó pàápàá ń gbé Bible ìsábẹ́ pílò ọmọ ẹ̀. And when you look at 1 King 3 from verse 16 down, ó ní aṣẹ́wó làwa méjèèjì. Ó ní ṣùgbọ́n ilé ìsùn sórí orí ọmọ ẹ̀, ó kú lóru, ó wá pààrọ̀ ẹ̀ sí tèmi. So à ń lọ court lórí kìíní ṣebí kíta ló wà ní court. Ẹni tó máa bá ń court is either Muslim or but ṣé o mọ̀ pé láti ìgbà tí break news ti wà ní Nàìjíríà tó bá jẹ́ Amẹ́ríkà ẹni tí gbogbo nǹkan yẹn la máa pè ní break news. Ká ti fi kó àwọn èèyàn kan láyà jẹ kó tó sún sẹ́yìn díẹ̀. Ṣèbí kan lánàá ń sìn. Wọ́n sọ láàárọ̀ yìí wọ́n ní bọ́ǹbù dún ní Kaduna. Ó pa àwọn èèyàn Muslim over 80. Over then. Ọjọ́ tó ti ń pa Christian ń bẹ̀. Tani ní kó lọ investigate. So àsìkò Ọlọ́run ó ní mi ò bí mọ́ ṣùgbọ́n mo ṣe kí ni ètèmi ni ẹ̀san mi yóò gbẹ̀san. Nahum 1, Nahum 2. That's what he said. So àgbélọ́kọ̀t is mere wasting of time. Ṣé bẹ́ẹ̀ nìkan ni tún jáde tó ya Bible ó tún ya Quran náà ṣó ti kú? Kò kú. But sir, àwọn ìwé tá à ń sọ yìí ẹ sọ pé ìwé ni. I agree they are books. Yes. But attached to it, either by prefix or whatever, wọ́n pè ní Holy Bible. Holy ibẹ̀. Ta ló sọ? Holy Quran. No, ta ló sọ holy? Who marked the thesis of the first professor? The professor òyìnbó. Ta ló mark the
the thesis of the first professor in the world. Àwọn kan ló kóra wọn jọ bí àjọ bí rìdíìmù bí sẹ̀lẹ̀ bí gbogbo ẹ̀ ṣé bí wọ́n ti sẹ̀lẹ̀ gbàgbọ́ tó wà tó meticulous. Wọ́n ní ọjọ́ agbára náà tí ọjọ́ ọ̀sán dòru tá a sọ̀jọ́ mímọ́ kalẹ̀ èyí ṣẹlẹ̀ lágogo mẹ́ta ọ̀sán ẹnìkan náà ló lọ gbà kí ni ìwà ìkan tó sọ fún alágbàgbọ́ náà. Tó sọ fún alágbàgbọ́. Ìyá àgbàgbọ́ náà lẹ́yìn tó dé ìsọ̀bẹ̀rẹ̀ tí kóbìnrin jọ nínú àwọn wèrè tó tọ́jú ó bá nú wọn sùn. Dẹ́ nínú gbogbo àwọn ọmọ tó bí ṣe bẹ́ẹ̀ jáde gbogbo ẹ̀ ń sìn. Dókítà mélòó ló wà náà ọmọ ẹ̀? Ẹnjìníà mélòó ló wà náà ọmọ ẹ̀? Ní ó yẹ kí gbogbo ènìyàn ẹlẹ́ran ara ni wọ́n ti gbé fún gbà tí Mósè lọ gba òfin lórí òkè tó dé. Wọ́n ló ti pẹ́ jù. Nígbà tó máa yá ìbínú lẹ́yìn tó rí tó ń gbé tablet lé lọ́wọ́ tán wọ́n ló fi ìbínú fọ́. Ó mì pé ìbínú ṣe mi ní àyà aṣiwèrè. Ẹni tó ṣẹ̀gbágbára tán tí wọ́n kọ̀ọ̀kan lójú ẹ̀ gbogbo ẹ̀ ó ti hùwà èèyàn. Ó ti hùwà ènìyàn. Then at the end of the day wọ́n tún fún ní míì. He's a God of second chance. Ó yẹ kó lè fi yẹn lẹ̀ kó sí kan títa kó sí kan tó máa mú dé láti kóòtù kò ní lọ sẹ́wọ̀n. Ó jẹ́ tí wọ́n ti lé wá jẹ́jọ́ báyìí wọ́n ti fún ní bẹ́ẹ̀lì. Ẹ̀sà kò sí kan tó máa ti bẹ̀ jáde nínú àwọn tó gbé lọ pápá nínú wọn máa kú before August. Nínú àwọn tí wọ́n gbé. Nínú àwọn Muslim tó gbé lọ nínú àwọn Christian tó lọ ń defend ẹ̀ náà ṣùgbọ́n àmọ́jọ́ ta máa lọ. Ó dàbẹ̀ tó lọ́ máa bá yàwó fa wàhálà níbi tó ti sáré lọ tó fẹ́ lọ mú nǹkan tó fẹ́ fi nà yàwó ẹ̀ ó gbẹ́sẹ̀ sórí ìṣó yẹn gun wọlé lọ́mùdí lọ́lẹ̀ ṣé ìyàwó ẹ̀ ò defeat ẹ̀ ìyàwó ẹ̀ ti defeat ẹ̀ ìbínú ti defeat ẹ̀ ṣùgbọ́n ìwọ ló ló love ẹ̀ tẹ́lẹ̀ then why do you want to beat now? Ẹ ṣe jẹ́ kọ́ lọ́hùn dájọ́ ó ní tèmi ni ẹ̀san èmi yóò ṣe kí ni èmi yóò gbẹ̀san. Ká má gbèjọ́ Ọlọ́run. Nígbà tó ń bá bèlè pa Ọlọ́run ni ṣé wọ́n fẹ́ lọ ìṣẹ́bẹ́ ní ẹnìkan ló sọ pé tí o bá pa kìrìsìtẹ́nì méjì àbẹ́yọ kan ó ní ó máa kó àwọn díá fún ẹ tó bá déjọba ọ̀run àbí nẹ́ta ló lọ sọ́run yẹn tó dé sórí gbogbo wọn tá ń ṣe nǹkan tó bottom line ni pé kò síṣẹ́ lọ́wọ́ àwọn èèyàn. Àìníṣẹ́ ni. Kò sí nǹkan tí ò lè bí àìníṣẹ́ kò sí nǹkan tí ò lè cause. Even tó bá jẹ́ ọkùnrin bàbá tí ò níṣẹ́ ó lè níyàwó bó ṣe dín ata ní kíchìn yẹn bó yẹ kó padà pa ní kíchìn yẹn dé kí ló tó fi dín ata bẹ́ẹ̀ kò pé súùtù wà nínú wardrobe ni níbo ló ń wọ súùtù yẹn lọ. Ní súùtù àti rice tó ń fẹ́ ṣe fún èwo ló dájú torí ìbínú náà ni. Tó bá wó láàrin Jacob àti Esau bàbá kan ló bí wọn ẹ̀kan náà gba ọ̀dà ìwọ ló fi nǹkan kó ẹrú bọ ìwọ ló fi eléyìí náà rúbọ ìkan ṣe tiẹ̀ dáadáa ìkan ṣe tiẹ̀ dáadáa eléyìí tí ò ṣe tiẹ̀ dáadáa olùwọ̀ eléyìí tó ṣe tiẹ̀ dáadáa gbà. Then ó dẹ̀ tó wọ àwọn ọmọ méjèèjì again nínú Genesis again 27 the two sons Jacob and Esau. And then when you look at Genesis 30 you see what happened from verse 26. So gbogbo wọ̀nyẹn sà àìríṣe Adimi, you are a pilot. That one is a geologist. Then the other one is a metaphysics. And then the other one is a consultant and civil engineering. The estate you are to color. Will you have time to come and go to court to Tanjolong and the Konya Bible and the Konya Quran and the Konfori Mole? Shebi, I cannot fish paper. Igi no ni. Igi ni. Ṣé báwọn Nàìjíríà kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí about 20-40 years ago wọ́n ní wọ́n máa ń print dollar wọ́n náà máa ń fọ dollar bí níbi tá a yọ̀ dẹ̀dẹ̀ wọ́n máa ń print ẹ̀ bí stamp ní gbogbo Nàìjíríà we are educated illiterate o. Nigerians. The Nigerians here tó bá gbé Nàìjíríà sórí interview ní Saturday and Sunday wọ́n á sọ bẹ́ẹ̀ ni pé kátó dọ̀tún làwọn máa ṣọ̀nà Àbújá dẹ́kọ̀ gbogbo ẹ̀ jìbìtì. Ẹni tó grant interview yìí gbé fún ṣèborí táìṣó láàrin nígbà tó ń gbé People's Bank fún ṣé ó deliver kò deliver but it's very good in the classroom to debate. So my brother gbogbo nǹkan tó ń ṣe yẹn kò sọ́n kò ìtù fún ní gbogbo. Bó ṣe wá rí báyìí sá according to the question here ẹ̀sìn wo gan lẹ̀sìn Ọlọ́run. Ẹ̀sìn Ọlọ́run ni ìfẹ́. When you love your neighbor as yourself you cannot fight anybody but àwọn èèyàn ò nífẹ̀ẹ́. Ìfẹ́ ni ò sí ó ní ìfẹ́ ni àkójá òfin. When you look at 1 Corinthians 13 verse 13 only he created these three things: faith, hope, and what? And love. But the greatest among these three is what? Is love. That's what he said. Tó bá nífẹ̀ẹ́ ò ní máa wá fọ́ọ̀tì mi. Tó bá nífẹ̀ẹ́ ò ní bá mi jà for 24 hours.
because automatically ò rí ibi tó tún fẹ́ lọ náà dàbí pé kí plane já káwa mẹ́jọ survive káwa nínú cave kan ṣé mo pé àní lè jà bẹ́ẹ̀ni we are looking for way out ìfẹ́ ni ò sí o tí ìfẹ́ bá wà kò sí anybody tó máa jalè tí ìfẹ́ bá wà kò sí ẹni tó máa gbọ́ sókè lùyàwó ẹ̀ tí ìfẹ́ òtítọ́ bá wà tó bá lo ìfẹ́ dáadáa ó ní fún wa nífẹ̀ẹ́ látòkè wá oníṣẹ̀lẹ̀ ló sọ bẹ́ẹ̀ o. orin Sẹ̀lẹ̀ ló sọ. nígbà tá gbogbo àwọn tó wọnú Sẹ̀lẹ̀ lẹ́ni ìfẹ́ náà bá wọbẹ̀ o wọ́n tẹ̀lé mi lọ sí Ìkómọ wọ́n tẹ̀lé mi lọ síbi ìyàwó nínú Sẹ̀lẹ̀ jẹ́ ká máa lọ jàre Ìkómọ Sẹ̀lẹ̀ máa ń dùn gan a máa rí bá a máa rí ráìsì jẹ a máa rí fúrúùtù jẹ ìfẹ́ ló wà ń di ẹ̀ so kí ló sọnù láàrin wa ìsìfẹ́ tó bá gbé ìfẹ́ wà àwọn tó wà lábẹ́ Adébóyè ò ní pọ̀ wọn ò ní pẹ́ tó time tó ń pẹ́ tó yẹn àwọn tó ń gbé mọ́tò ní December tó ń lọ sí Mẹ́kọ kí ni wọ́n wá lọ síbẹ̀ tí ọ̀bọ̀ ni wọ́n ní. sẹ́yìn kì í lọ Mẹ́kọ ní sà. kí ló fẹ́ lọ ṣe ó sì kankan tó sọnù lọ́wọ́ mi dáhùn wá lọ síbẹ̀ àwọn tó wà ń bẹ̀ ń jalè wọ́n lu jìbìtì wọ́n gbé ìyàwó níyàwó lọ ìgbẹ́kọ̀ dàbẹ́ ni tó lọ Mẹ́kà tó mú kó lè dání ó mú kó lè dání ó mú gbàdí dání dẹ̀nu dẹ̀ tó mú dága ẹ̀ dání dága tí àwọn mọ́là mú dání ó mú dání lọ sí Mẹ́kà ó fẹ́ lọ gún Muhammed ni àbí ráyọ̀ ti fẹ́ ṣẹlẹ̀ ń bẹ̀ dẹ́mọ́ kó lè tó mú dání àbáròbìnrin tó rìn dáadáa ní ẹgbẹ́ ní hòtẹ́ẹ̀lì ibi tó bá wà agúnmọ́lẹ̀ dẹ́gbà tó ń fẹ́ sọ kò sí àkìsítánì nǹkan tó kó dání lọ ṣé kò ń fúnra ẹ̀kọ́ láti tání